àwọn ọlọ́pàá ń wá Hamidu tó ṣá ìyàwó rẹ̀ pa nípínlẹ̀ Yobe. iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Yobe sọ pé àwọn tí ń wá ọkùnrin kan Hamidu Ali tó fi àdá ṣá ìyàwó rẹ̀ pa lágbègbè Babangida níjọba ìbílẹ̀ Tamuwa nípínlẹ̀ Yobe. alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà Dungus Abdulkareem ló sọ̀rọ̀ yìí nínú àtẹ̀jáde kan tó fi síta lọ́jọ́ Sátidé tó kọjá. ó ṣàlàyé pé ní nǹkan bíi aago 11 àárọ̀ ọjọ́ 28 oṣù kẹfà ọdún yìí ni àwọn èèyàn agbègbè tí Hamidu ń gbé pé àwọn tí wọ́n sì sọ pé ọkùnrin yìí ti ṣá ìyàwó rẹ̀ pa. ó ní bí Hamidu ẹni ọdún 65 ṣe ṣá ìyàwó rẹ̀ ẹni 40 ọdún náà ládàá pa ló ti sá lọ tí kò sì sí ẹnì kankan tó gbúròó rẹ̀ mọ́ títí di àsìkò yìí. bẹ́ẹ̀ ni kò sẹ́ni tó mọ ìdí tó fi hu ìwà burúkú náà. Abdulkareem sọ síwájú pé àwọn ti bẹ̀rẹ̀ sí wá ọkùnrin yìí, ẹnikẹ́ni tó bá sì kófìrí rẹ̀ lè fi tó àwọn ọlọ́pàá létí.